àrà mẹ́rìírí mo rórí ológbò látẹ o kó wá wo ìlú tó ti jẹ́ dandan fún ọkọ láti ra kẹ̀kẹ́ fún ìyàwó kí ìgbéyàwó tó lè wáyé o. ohun tó ń dunni báyìí ló pọ̀ lọ́rọ̀ ẹni. ológun ẹrú kú asọ̀rọ̀ ẹ jẹ́ ọ̀kan ṣoṣo fún àwọn obìnrin ìlú kan tí wọ́n ń pè ní Askira tó wà ní ìpínlẹ̀ ti Adamawa ìyẹn àríwá ìlà oòrùn Nàìjíríà. kẹ̀kẹ́ mà ló jẹ wọ́n lógún ju ohunkóhun lọ síwájú ìgbéyàwó wọn. níbi tí kẹ̀kẹ́ gba ìdè lọ́dọ̀ àwọn obìnrin Askira dandan ni kí ọkùnrin tó bá fẹ́ fẹ́ wọn kó máa ra kẹ̀kẹ́ mọ́ ẹrù ìyàwó tí yóò máa gbé fún ìyàwó kó tó fẹ́ o. níṣe ni wọ́n máa ń kọ kẹ̀kẹ́ náà mọ́ ẹrù ìyàwó gẹ́gẹ́ bí àwọn ẹrù ìyàwó yòókù bí aṣọ abọ́ jẹun àti àwọn nǹkan èlò lẹ́mìíràn tíyàwó nílò. kẹ̀kẹ́ ọ̀hún ó máa gba ìtó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ wípé àwọn obìnrin Askira wọ́n máa ń torí rẹ̀ kọ̀ fún ọkùnrin o tí wọn kò sì ní fẹ́rù ọkùnrin bẹ́ẹ̀. àwọn ọkùnrin pẹ̀lú wọ́n sì ti mọ̀ pé bí owó kẹ̀kẹ́ kò bá tì sí fún ìyàwó irú ọkùnrin bẹ́ẹ̀ kò tí ì ṣetán báyìí láti fẹ́ ìyàwó nìyẹn. nínú àlàyé àwọn obìnrin Askira ó máa fìdí rẹ̀ múlẹ̀ pé kì í máa ṣe pé àwọn fi kẹ̀kẹ́ náà àwọn fi ṣe fáàrí. nínú àṣà wa lára ohun tó gbọdọ̀ wà nínú ẹrù ìyàwó ni kẹ̀kẹ́. ìdí kejì ni pé a kò mọ̀ níṣẹ́ méjì tí a máa ń ṣe ju iṣẹ́ oko lọ ìyẹn sí àgbẹ̀. èyí sì jẹ́ kí kẹ̀kẹ́ wúlò fún wa. nítorí báyìí òun la fi ń kó èrè oko wa wálé o. kẹ̀kẹ́ la fi ń gbé àwọn igi tí a bá ṣẹ́ lóko. òun náà la sì fi lọ ń ta ọjà wa lọ́jà. àwọn ọmọ wa rèé yóò ṣàjẹun wọn yóò sì lọ sílé ẹ̀kọ́ kódà wọn ò wọ mọ́tò. ìgbé ayé kò dẹrùn. àwọn owó tí a bá rí láti ara kẹ̀kẹ́ tá a fi ń gbé ara wa àti nǹkan oko wa wálé ó mà lámọ̀ ná o. èmi ò lè fi ọkùnrin tí kò bá lè ra kẹ̀kẹ́ fún mi ká tó ṣe ìgbéyàwó. bẹ́ẹ̀ ni ọ̀kan nínú àwọn obìnrin Askira bẹ́ẹ̀ ló ṣàlàyé. Uzairu Saidu tó jẹ́ ọkùnrin tó ń ta kẹ̀kẹ́ ní Askira ó mà sọ wípé òun máa ń tà tó 40 kẹ̀kẹ́ láàrin oṣù kan. ó ní kẹ̀kẹ́ tuntun ó máa tó 1,150 náírà ìyẹn 170,000 naira. àlòkù òun ló ní ó lè má ju 1,100 náírà lọ ìyẹn 100,000 naira. ṣùgbọ́n àti tuntun àti àlòkù ọkọ tó bá fẹ́ fẹ́yàwó ó gbọ́dọ̀ gbé kẹ̀kẹ́ kalẹ̀ pẹ̀lú àwọn ẹrù ìyàwó tó rà. bí kò bá sí kẹ̀kẹ́ nínú ẹrù ìyàwó ìgbéyàwó náà rèé kò lè ṣeé ṣe o ní Askira gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. kọ́lọ́ ọ̀bẹ Elédùmarè kó ṣàánú àṣà ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. àdúrà gbé Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kẹ́ni Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. a kú iṣẹ́ tàná a kú múra iṣẹ́ tòní ẹ jẹ́ àyàṣe o.